agboolé wa yìí kan ṣo yìí náà táwa lọ́jọ́ tèmi òun náà ní Ṣódẹkẹ́ lórí kọ́kọ́ ṣe ìsìn àkọ́kọ́ àti àwọn tó bá ẹni fásẹ̀ dé ọjọ́ ṣe ìsìn yẹn tó bẹ̀ jẹ́ pé láti bẹ̀ lọ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú wọn kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò òun ni wọ́n ṣe máa ń kọ́ lórin pé lẹ́gbàá lé ibẹ̀ ní gbàgbọ́ ti bẹ̀rẹ̀ lẹ́gbàá lé ibẹ̀ ní gbàgbọ́ ti bẹ̀rẹ̀ ọmọ Ẹ̀gbá ló ní Jésù o. abẹ́rí orin yẹn ráìtì lápá kan right mímú mímú ìfẹ́ kọ́kọ́ látọwọ́ Ṣódẹkẹ́ ní kọ́ ti mú ọ̀rọ̀ yẹn. ọmọ Ṣódẹkẹ́ àrọ́mọdé ọmọ Ṣódẹkẹ́ ló ń sọ̀rọ̀ yìí o. wọ́n gbé orin yẹn kalẹ̀ kó yẹ pé orúkọ Ṣódẹkẹ́ ajáde ń bẹ̀. tó bá jẹ́ pé lódodo ni àtìgbà tí wọ́n ti wá fi Christianity tó ti gba true Ṣódẹkẹ́ àwọn baba ńlá wa ní Abẹ́òkúta tí wọ́n ti gba àtàrà gbé Christianity wá sí Ẹ̀gbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ sí gbogbo ìlú Abẹ́òkúta báwo láyé wọn ṣe rí báwo nílẹ̀ wọn ṣe rí báwo lágbolé wọn ṣe rí ìbéèrè ni kò tí ì fàjà o mò ń béèrè bọ̀ ni. lọ lédi yẹn pé múbì tẹ́ fẹ́ fi mí sí yìí mo fẹ́ mọ nǹkan tó wà nínú múbì yẹn irú role tí mo máa play irú nǹkan tí múbì yẹn fẹ́ speak about nípa àwa Africans. ìkejì ẹ̀ wá ní kí ló dé tí ó máa wá bá mi ṣé kò wo ojú tèmi ni ẹ jọ̀ọ́ ṣé ó ṣàn lójú mi wípé mo wà àwòkùn ni. ìkejì yẹn bínú sí ní guarda la faccia devi guardare la faccia prima di parlare guarda la faccia sua pé kó wá wo ojú mi so àwòkúnẹ̀sì yẹn wọ́n mọ dúdú tó ń gọ̀ lọ́pọlọ wọ́n mọ̀. kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàrà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjò kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wò èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. mojúbà ọ̀rọ̀ nù igi ọ̀rọ̀ lè fẹ́ ọ̀rọ̀ nù afẹ́fẹ́ ọ̀rọ̀ nù omi ọ̀rọ̀ nù ilẹ̀ pátápátá ìbà ni mo ṣe jẹ́ kójú mi ṣe jẹ́ kójú mi ṣe nítorí pé kí ni àdáṣe ní òun mọ ìbà fọdọ̀ wọn mọ ẹni. ìbà ọlọ́kùnrin ìbà olóbìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà oyún inú àṣẹ ẹ̀dí gbogbo yín pátápátá ìbà yín ni mo ṣe. mojúbà ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ ní gbogbo ilẹ̀kilẹ̀ ní ilẹ̀ kóòtù òjire ìbàdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní gbogbo ilẹ̀kilẹ̀ ní gbogbo ilẹ̀ kóòtù òjire ọ̀wọ̀ tí a fi kọ́kọ́ túnlẹ̀ ṣe tó mọ́ tèkétéké pátápátá ní gbogbo ilẹ̀kilẹ̀ ní ilẹ̀ kóòtù òjire ìbà ni mo ṣe jẹ́ kójú mi sọ jẹ́ kójú mi ṣe. mojúbà ìyámọ̀pó ìbà ìyámọ̀pó ìbà ìyámọ̀pó ìbà ìyámọ̀pó èyí tó doríkodò tí ò ṣomi mojúbà ìyámọ̀pó tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje gbogbo lákìrìbọ̀tò aláìlójú awẹ́ pátápátá ìbà yín ni mo ṣe. gbogbo ẹ̀yin ṣokóṣòkò bùkátà pátápátá báyìí ìgbà yín ni mo ṣe ẹjẹ́ kójú mi sọ ẹjẹ́ kójú mi ṣe nítorí wípé kí ni àdáṣe ní òun mọ ìgbàgbọ́dọ̀ wọn mọ ẹ̀yìn. mojúbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ ẹ̀yin ìyá mi alágogo idẹ ọ̀rọ̀ tó ń gbénú lédì fún yùmùyùmù ajíbọ́lá ọmọ ẹ̀dọ̀ mojúbà ẹjẹ́ kójú mi sọ kójú mi ṣe torí wípé kí ni àdáṣe ní òun mọ ìgbàgbọ́dọ̀ wọn mọ ènìyàn. mojúbà ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀jà olójú arẹmọ ẹlẹ́sẹ̀ arẹmọ alápá arẹmọ gbogbo ara kìkì arẹmọ nìyá ẹ má gbàgbé ẹ̀yin lẹ sọ mí di asín ẹ pé kí n má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó ẹ pé lẹ́kọ̀ọ̀kan kí n má di ọ̀gá ẹ ní kí n má bàa dẹran àṣìṣe lọ́bẹ̀ ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé tí wọ́n bá ti ń má kékeré tí ò bá ti jọ kọ̀ǹkọ̀ báyìí wọ́n máa ń gbé jùlẹ̀ ní pé àgbéjùlẹ̀ báyìí ló ń gbé eléra gbogbo yín tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ìbáyín ni mo ṣe ẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe tán mo tújú báyìí ẹ jẹ́ kójú mi sọ ẹ jẹ́ kójú mi ṣe torí wípé kí ni àdáṣe ní òun mọ ìgbàgbọ́dọ̀ wọn mọ ènìyàn. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà Òṣàtọ́lá Bímbọ́lá òun ni atọ́kùn ètò yín tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ohun àkọ́kọ́ tẹ́ ọ̀kọ̀ọ̀kan máa ṣe náà ni pé kí ẹ bá wa máa pè ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi. mo fẹ́ bá ẹ̀yin ìyá wa àti bàbá wa sọ̀rọ̀ ní ìlú Abẹ́òkúta. a máa sùn sọ náà ni mo ti sọ nǹkan tó jọ báyìí rí ṣùgbọ́n mo tún rí fọ́nrán òun ló jẹ́ kí n sọ pé màá tún wá tún sọ. ẹ jẹ́ kí a máa àwa ọmọ kóòtù òjíire òde ìwòyí tá a wà láyé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká máa béèrè ìbéèrè tí ó yẹ lásìkò tí ó yẹ. torí ìbéèrè àwọn bàbá wa òun ló fà á tí ẹ̀sìn
tó fi wọnú ìgbésí ayé wa tó fi rí ààyè báyé wa jẹ́ débi tó bàjẹ́ dé yìí. Bàbá mi Wálé, mo kí yín, ẹ káàbọ̀. Ìyá mi Adékúnlé, mo kí yín. Ẹ̀yin tí ẹ bá wá láti Abẹ́òkúta, mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó ní arákùnrin kan, ó wà lórí TikTok náà, òun náà ara nǹkan tí ò fi jẹ́ kí n máa gbé ètò arákùnrin yẹn mọ́ nìyẹn, pé mi ò lè gbérú eléyìí sí orí ìkànnì mi kí àwọn èèyàn tí wọn ò lè dánú rò, tí wọ́n bá gbọ́ wọn ò ní lè dánú rò, wọ́n máa ẹlòmíì tó bá ti gbọ́rọ̀ báyìí ó máa gbé mì, ó dẹ̀ máa tún máa bá wọn máa tàn kálẹ̀ kiri ni. Ṣé rí ẹni tí ó bá borí lójú ogun, òun ló máa ń pa ìtàn. Ẹni tó bá borí lójú ogun, òun ló máa pa tàn yẹn lọ. A tún wá fi sí ọwọ́ àrọ́mọdọ́mọ, a fi sẹ́nu àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n borí wọn yẹn, pé ó yá ẹ máa wí bẹ́ẹ̀ lọ. Òun ló ṣẹlẹ̀ sí àwọn bàbá wa. Ìyá mi Tèmítọ́pẹ́ Adébáyọ̀, ẹ bá mi máa tẹ láìkì tẹ́ bá ti ń wọlé. Mo fẹ́ fi fọ́nrán yìí, mo fẹ́ fi hàn ọ̀pọ̀lọpọ̀ wa. Wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sólú mọ́. Wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sí Ẹ̀gbá. Òun ló kó Ẹ̀gbá ní Abẹ́òkúta. Ó jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn. Kí ẹ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá, ìlú Abẹ́òkúta, Ṣódẹkẹ́ yìí. Ṣé rí nínú ayé yìí tá a wà yìí, àwọn òpìtàn bó ṣe jẹ́ ọ̀kan gbòógì ní orí ilẹ̀, ní gbogbo ilẹ̀kílẹ̀, àwọn òpìtàn bó ṣe jẹ́ ọ̀kan gbòógì náà ló ṣe jẹ́ wípé ó yẹ kí èèyàn máa ṣọ́ra fún àwọn òpìtàn, pàápàá àwọn òpìtàn ìlú tó bá jẹ́ wípé wọ́n ti la ogun kọjá rí tí wọ́n dẹ̀ ti mú wọn balẹ̀, bí irú ìran tiwa yìí. Táwọn baba ńlá wa, ilẹ̀ wa àti la ogun kọjá rí, wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi dè wá mọ́lẹ̀, wọ́n ti fi gbogbo nǹkan dọ́lá. Wọ́n sọ pé Nàìjíríà gbòmìnira, kò sómìnira kankan bẹ̀, ìnira òun ló bá dé. Nínú ìtàn Ṣódẹkẹ́, gẹ́gẹ́ bí ìtàn bàbá sọ. Bàbá tó ń sọ̀rọ̀ yìí, orúkọ wọn ni Moruf Ṣódẹkẹ́ Olóyèdé. Ìdílé Ṣódẹkẹ́ ni wọ́n ti wá. Ṣó ti yé yín? Àrọ́mọdọ́mọ Ṣódẹkẹ́ ni wọ́n. Wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sólú mọ́. Wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sí Ẹ̀gbá. Òun ló kó Ẹ̀gbá ní Abẹ́òkúta. Ó jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn. Kí ẹ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá, ìlú Abẹ́òkúta, Ṣódẹkẹ́ yìí. Nínú ìtàn Ṣódẹkẹ́, gẹ́gẹ́ bí ìtàn bàbá sọ, wọ́n ní Ṣódẹkẹ́ jagunjagun ni, ọkùnrin tó ní ọgbọ́n, tó tún ní òye, ó tún ní ìfẹ́ wàpà. Ó jẹ́ olórí àwọn ọ̀dọ́, torí oyè tó jẹ ní Sẹ́ríkì, olórí ọ̀dọ́. Oyè ẹ ló gbé dé Ìbàdàn nígbà tí ogun ṣí wọn ní orílẹ̀ Ẹ̀gbá, nínú igbó Ẹ̀gbá tó ti mú wá sí Ìbàdàn. Bọ́dẹ̀ ṣe ń bọ̀ yẹn náà, Ifá ni wọ́n fi ń rìn, Ifá ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Tó bá rìn díẹ̀ wọn á dúró ṣáà ti débi tá a máa gbé. Tó bá béèrè lọ́wọ́ onífá, onífá sọ pé àbí tá a dé yìí o kì í ṣàyè wa o, ká sì tẹ̀síwájú. Wọ́n ṣe tó débí nìyẹn. Nígbà máa débí, inú fánẹ̀lì ti yọ pé wọ́n máa rí òkè kan gbogbo gàgàrà, wípé ibẹ̀ ni ibùgbé Ẹ̀gbá. Òun ló kó Ẹ̀gbá ní Abẹ́òkúta. Ó jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn, àbí tó ń pè ní founder. Kí ẹ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá, ìlú Abẹ́òkúta, Ṣódẹkẹ́ yìí. Tó dẹ̀ jẹ́ wípé nígbà tí wọ́n máa mú ẹ̀sìn yẹn wá, ó sùn, ó lálàá. Ó lálàá wípé òun rí pé wọ́n bímọ lóòjọ́, ó rìn lóòjọ́, ó bi Ifá léèrè. Onífá wá sọ fún yín pé odù tí òun dá Òfún tòun ọ̀sà lódù yẹn, Òfún sà náà pè é lọ́dọ̀ àwọn babaláwo. Òfún sà lẹ́fun, Òfún sà ló sùn.
fún sàmárìwò yẹyẹyẹ òtòrò láyé já ọ̀gbàlàjà ayé làkọlẹ̀ agogo ọ̀run ró kọngókọngó gbẹ̀dú ọ̀run ró kìrìjì àgbà ńlá a máa ró kìrìjì adébáfọ́ lókun lọ́jọ́ kìíní nígbà tó bọ̀ wá táyé olúfẹ̀ṣe ó ránṣẹ́ sí alára nílé adó ó ránṣẹ́ sí àràbà nífẹ̀ẹ́ ó ránṣẹ́ sí erinmi lóde ọ̀yọ́ ó ránṣẹ́ táyé olúfẹ̀ṣe gbogbo wọn ṣayé olúfẹ̀ títí tí wọ́n ṣe tì ó wá ránṣẹ́ sọmọ tuntun dé pẹ̀lú ewé olúṣùwálù kí lọmọ tuntun fi táyé olúfẹ̀ ṣe ewé olúṣùwálù lọmọ tuntun fi táyé olúfẹ̀ ṣe ọmọ tuntun abàtẹsẹ̀ rẹ́gẹ́dẹ́ nínú odò tó dá lọ́dún yẹn lọ́hùn olóyún bẹ́ẹ̀. Afọlábí mi ọ̀wọ́n. ọmọ ẹ̀sìn kan bọ̀ wá ó onífà ló ń sọ bẹ́ẹ̀ o ọmọ ẹ̀sìn kan bọ̀ wá ẹ̀sìn tó dé àmú bọ̀ wá yìí ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó máa jẹ́ kí ìlú Ẹ̀gbá kó rójú kí ìlú Ẹ̀gbá gòkè gbogbo ọmọ Ẹ̀gbá kọ́ máa mọ̀ wọ́n níbi gbogbo kálàáfíà ìjọba gbọ́dọ̀ yẹ pé tó fẹ́ ń ronú ó bá tẹ́wọ́ gbà. nígbà tó ti fàyè dáadáa nǹkan tó ní kọ́ ṣe létùtù gbogbo kọ́ lọ rí àsíá funfun ṣé gbogbo ibi tó wọ ìlú Abẹ́òkúta tó ń gbà tẹ ẹni sáàsì máa dé tó máa wọlé orí àsíá yìí ọgbà ẹ̀fún náà kọ̀ máa bá ẹ̀jẹ̀ máa pé àsíá white universal language ní orúkọ tó wà pèsè tó ṣe tó wọlé ẹ̀gbọ́gbà tó rí ọkọ̀ sá ni ìwé náà pè tó ní ọ̀rẹ́ yìí borí ilé ìṣòdì kẹ̀kẹ́ lọ tó sáwà ni wọ́n sáwà bàbá. máa fọ́ gbogbo ẹ̀ sílẹ̀ fún yín wọn ò rí èyìn borí. bó ṣe ní ṣòdẹ̀kẹ́ aláwọ̀ wá sí lọ́kọ̀ púsáàtì ó dẹ̀ pé ẹni tá sí ó yá máa bọ̀ ó dẹ̀ gbé sẹ́sẹ̀ ó dúpọ̀ lẹ́sẹ̀ báyìí bí ọmọ òkókó ó gbé sẹ́sẹ̀. orí ó gbé òyìnbó sẹ́sẹ̀ bí ọmọ òkókó báwọn bàbá wa bó ṣe gọ̀ tó láyé ìgbà yẹn ló ń sọ fún yín o tán ọ̀rọ̀ òyìnbó rí o. ìbẹ̀rẹ̀ tí wọ́n á wò èyí ìbò òyìnbó ṣe jáde ni. agboolé wa yìí kan ṣo ìná táwa lọ́jọ́ tèmi òun náà ní Ṣódẹkẹ́ lórúkọ bó ṣe ìsìn àkọ́kọ́ àti àwọn tó bá ẹni fásẹ̀ dé ọjọ́ ṣe ìsìn yẹn tó bẹ̀ jẹ́ pé láti bẹ̀ lọ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú wọn kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò òun ni wọ́n ṣe máa ń kọ́ lórin pé lẹ́gbàá lé ibẹ̀ ní gbàgbọ́ ti bẹ̀rẹ̀ lẹ́gbàá lé ibẹ̀ ní gbàgbọ́ ti bẹ̀rẹ̀ ọmọ Ẹ̀gbá ló ní Jésù o. abẹ́rí orin yẹn right lápá kan right mímú mímú ìfẹ́ kọ́kọ́ látọwọ́ Ṣódẹkẹ́ ní kọ́ ti mú ọ̀rọ̀ yẹn. ọmọ Ṣódẹkẹ́ àrọ́mọdé ọmọ Ṣódẹkẹ́ ló ń sọ̀rọ̀ yìí o. wọ́n gbé orin yẹn kalẹ̀ kó yẹ pé orúkọ Ṣódẹkẹ́ ajáde ń bẹ̀. now màá wá máa tún play fún wa ní ẹyàn kọ̀ọ̀kan màá wá máa tú àwọn point ibẹ̀ torí èmi ò mọ àsìkò ti tó jẹ́ wípé fún àwa kan tá a lè dánú rò a máa ran ara wa lọ́wọ́ láti ro inú láti ro ọpọlọ láti ro orí ní ẹ̀yin ọmọ Abẹ́òkúta ní ìgbà tí Ṣódẹkẹ́ kó gbogbo Abẹ́òkúta gbogbo àwọn ará Abẹ́òkúta tó kó yín wá sí abẹ́ Olúmọ kò sí òyìnbó kankan ń bẹ̀ o kò sí ààrẹ kankan ń bẹ̀ o Ifá ni wọ́n fi ń tọ̀ ọ́ tí wọ́n á débí tí Ifá máa ní rárá ẹ̀ tí ìdébi tó yẹ kẹ́ ẹ dé ibi tó kùtà ńlá pọ̀ sí tẹ́ ti máa ráyè sá sí tẹ́ ẹ fi ń pè ní Olúmọ níbi tí Ọlọ́run Olódùmarè tó fi ìdààmú àwọn ará Abẹ́òkúta tó ti fi mọ Olúfimọ òun ni wọ́n ń pè ní Olúmọ ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn Ifá dẹ̀ ló tọ̀ ká yín títí tẹ́ ẹ fi débẹ̀ tẹ́ ẹ fi ń gbé ń bẹ̀ tí ẹ fi wá gbòòrò lénìí Ifá lẹ fi tẹbẹ̀ dó ẹbọ lẹ fi tẹbẹ̀ dó torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wọ́n á máa sọ wípé Abẹ́òkúta ló ní Jésù Abẹ́òkúta ló ṣe kinní kan ẹ jẹ́ ká wá máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ láti ilẹ̀ kí n máa pọ̀ sí ẹ̀ kí n máa fakò mọ́ òkun bẹ̀yọ̀ fún yín. wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́ wọ́n ní kò sólúmọ wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́ wọ́n ní kò sí Ẹ̀gbá. òun ló kó Ẹ̀gbá dé Abẹ́òkúta ó jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn pé ọ̀nà gba Christianity wọ ìlú Ẹ̀gbá ìlú Abẹ́òkúta Ṣódẹkẹ́ ni. báwo ló ṣe gbàdé ibẹ̀ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀
nínú ìtàn Ṣódẹkẹ́ gẹ́gẹ́ bí ìtàn bàbá sọ wọ́n ní Ṣódẹkẹ́ jagunjagun ni ọkùnrin tó ní ọgbọ́n tó tún ní òye ó tún ní ìfẹ́ wàpà ó jẹ́ olórí àwọn ọ̀dọ́ torí oyè tó jẹ ní Sẹ́ríkí. Ìgbà wo ni Yorùbá bẹ̀rẹ̀ sí ní jẹ Sẹ́ríkí? Olórí ọ̀dọ́ tí àwọn bàbá wa máa ń jẹ kò tó wa lédè mọ́ ó ti di Sẹ́ríkí mọ́ wa lọ́wọ́. Ìgbà wo ni ìran Kóòtù Òjíire la bẹ̀rẹ̀ sí ní jẹ Sẹ́ríkí? Torí táwọn bàbá wa bá fẹ́ pa ìtàn fún wa àwọn bàbá yìí, torí tá bá sọ wípé kò sí ibi méjì tí ayé wa tọ́rọ̀ wa tó ti wọ́ wá ọ̀dọ̀ àwọn bàbá yìí ni a máa ń sọ wípé kò yẹ ká sọ bẹ́ẹ̀. Ẹ̀gbá is not just 200 years old bàbá mi. Ifá sọ̀rọ̀ nípa Ẹ̀gbá. Ẹ̀gbá tí Ifá dẹ̀ sọ̀rọ̀ nípa Ẹ̀gbá ìwáṣẹ̀. Ẹ̀gbá tí ìgbà ìwáṣẹ̀. So Ẹ̀gbá ti wà tipẹ́ ogun ló ń ṣí wọn kiri. Ogun ló ń ṣí wọn kiri tó fi ṣí wọn dé ibi tí Olúmọ wà. Tó ń jẹ́ Abẹ́òkúta lénìí. Ẹ̀gbá ti wà tipẹ́ mo béèrè lọ́wọ́ àwọn babaláwo torí mi ò kì í ṣe babaláwo. Bàbá wa tí wọ́n jẹ́ babaláwo kò ń ṣe àwọn babaláwo jẹ̀ka o. Wọ́n ní Ẹ̀gbá ti wà tipẹ́ ìtàn Ẹ̀gbá dẹ̀ wà nínú Ifá. Ìtàn Ẹ̀gbá tó dẹ̀ wà nínú Ifá ìtàn kì í ṣe ìtàn ìgbà ayé Ṣódẹkẹ́. Ìgbà tó jẹ́ pé wọn ò tí ì mọ ohun tó ń jẹ́ Ṣódẹkẹ́ ní ìtàn Ẹ̀gbá tó ti wà nínú Ifá. Fún ẹ̀yin ọmọ Ẹ̀gbá tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ àwọn babaláwo gidi kì í ṣe àwọn eléyìí o tó máa sọ fún yín tó máa kí nǹkan mi o torí Ifá tó kì gan ní inú fọ́nrán yìí wọ́n ní 2 lines ibẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ló ti dàbí ló ti jọ Ifá gbogbo ìyókù tí wọ́n dẹ̀ sọ àgbélẹ̀rọ ni. Ibo ni àwa ọmọ Kóòtù Òjíire ti ń jẹ Sẹ́ríkí? Olórí ọ̀dọ́ làwa gbọ́ tí wọ́n ń jẹ Sẹ́ríkí. A mọ̀ wípé bóyá àwọn Fúlàní Haúsá ló ń jẹ. Ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀. Olórí ọ̀dọ́ oyè ló gbé dé Ìbàdàn nígbà tí ogun ṣí wọn ní orílẹ̀ Ẹ̀gbá nínú igbó Ẹ̀gbá tó ti mú wá sí Ìbàdàn. Ṣé ń gbọ́? bọ́dẹ̀ ṣe ń bọ̀ yẹn náà Ifá ni wọ́n fi ń rìn Ifá ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. bó ṣe ń bọ̀ wọn ò mọ Jésù nígbà náà o wọn ò mọ òyìnbó nígbà náà o but according to this man o Ifá ni wọ́n fi ń béèrè ìtọ́sọ́nà pé ibo ni káwọn dúró sí ibo ni káwọn tẹ̀dó sí ibo làwọn máa ti ṣoríire táwọn máa ti bẹ́gbẹ́ pé tó máa ti gbọ́gbàmú tó máa gbòòrò tí gbogbo ayé máa mọ̀ wípé ibì kan wà àwọn kan wà wọ́n jẹ́ ọmọ Ẹ̀gbá kí Ifá tó wá fìdí wọn rinlẹ̀ sí ibẹ̀ yẹn. Ifá ò sì ní fìdí ẹnikẹ́ni rinlẹ̀ bí ò bá kí ń ṣe nípa ẹbọ àti ètùtù. Ẹ ṣeun bàbá mi Kòfowórọlá, love you daddy. díẹ̀ o wọn á dúró ṣáàtì débi tá a máa gbé tó bá bèèrè lọ́wọ́ onífá sọ pé ibi tá a dé yìí o kì í ṣàyè wa o ká ṣe tẹ̀síwájú wọ́n ṣe tó débi nìyẹn. Jésù ò sí bẹ́ẹ̀ ńgbà náà o Jésù ò mọ̀ wọ́n ńgbà náà wọn ò mọ Jésù àwọn òpònú tó di Jésù ní ìsinyìí o tó jẹ́ pé ṣọ́mọ Ẹ̀gbá ló ní Jésù ò mọ̀ wọ́n ńgbà tí ayé wọn ti polúkúmuṣu tí wọ́n ń sáré kiri tí wọ́n ń sáré jọ̀nàjọ̀nà láti bí síbí tí wọn ò mọ ibi tí wọ́n máa gbé kà Jésù ò mọ̀ wọ́n ńgbà náà nígbà táwọn bàbá ńlá kù pọ̀ nípọn gbá wa tí wọ́n ń sáré kiri pé ibi tó gun ti ṣí wa níyìí o ibi tá a tún lọ yìí o kí Ṣódẹkẹ́ kí ló dé tí Jésù ò gẹ́ẹ̀tì Ṣódẹkẹ́ nígbà yẹn ìbéèrè ni o kí ló dé tí Jésù ò wá sí ojú àlá Ṣódẹkẹ́ pé Ṣódẹkẹ́ o sọ fún babaláwo yìí o wípé o ò nílò ìrànlọ́wọ́ ẹ̀ mọ́ o ìgbà tó ń làkàkà yìí mo fẹ́ kàn bọ́ síta jìgà kí n ràn yín lọ́wọ́ Jésù ò rántí nígbà náà láti mọ Ṣódẹkẹ́
pé wọ́n máa rí òkè Odùduwà as a right mi ò mọ máa ṣe ẹ̀ but right mi lórí WhatsApp. òun ló kó Ẹ̀gbá ní Abẹ́òkúta. Right mi lórí WhatsApp máa send ẹ̀ sí yín bàbá mi. jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn àbí tó ń pè ní founder. bí ọ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá ìlú Abẹ́òkúta Ṣódẹkẹ́ ni. tó dẹ̀ jẹ́ wípé ńgbà tí wọ́n máa mú ẹ̀sìn yẹn wá ó sùn ó lálàá wípé òun rí wípé wọ́n bímọ lóòjọ́ ó rìn lóòjọ́. ẹ jọ látijọ́ tí Ṣódẹkẹ́ ti lálàá wípé wọ́n bímọ lóòjọ́ ó sì rìn lóòjọ́ gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá látijọ́ tẹ́ ti ń ṣe Christianity yín Jésù ò tí ì jẹ́ kí ọmọ kan tó dé lóòjọ́ kó rìn lóòjọ́ èèyàn lálàá wípé wọ́n bímọ lóòjọ́ ó rìn lóòjọ́ ṣe wá ń sọ̀rọ̀ Jésù báwo ló ṣe ní connection mọ́ra wọn ṣebí Christianity tó bá gbé wá nígbà tó kàtẹ́ wá sọ wípé àlá yẹn fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ pé Ṣódẹkẹ́ ló fa Christianity wọnú ìlú Ẹ̀gbá tó bá jẹ́ pé lódodo ni àtìgbà tí wọ́n ti wá fi Christianity tó ti gba true Ṣódẹkẹ́ àwọn baba ńlá wa ní Abẹ́òkúta tí wọ́n ti gba àtàrà gbé Christianity wá sí Ẹ̀gbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ sí gbogbo ìlú Abẹ́òkúta báwo láyé wọn ṣe rí báwo ni ilẹ̀ wọn ṣe rí báwo lágbolé wọn ṣe rí ìbéèrè ni kò tí ì fàjà o mò ń béèrè bọ̀ ni. ìfàlérè. wọn wá bí falérè. wọ́n sọ fún yín pé odù tí òun dá òfun tòun ọ̀sà lódù yẹn òfun sà náà pè lọ́dọ̀ àwọn babaláwo òfun sà lẹ́fun òfun sà ló sùn òfun. ẹ wo orúkọ Moruf Olóyèdé Ṣódẹkẹ́ kọtọ sọ pé àwọn ọdẹ tún ní àwọn jẹ́ òǹpìtàn ó ti yé yín òǹpìtàn làwọn kẹ́ lè mọ̀ wípé ìṣòro wa àwọn òǹpìtàn ìtọ́ ń dálẹ̀ nínú ìṣòro ìgbésí ayé ìran òun ló ń lọ lọ́nkàn yẹn. òfun sàmárìwò yẹyẹyẹ òtòrò láyé já ọ̀gbàlàjà ayé làkọlẹ̀ agogo ọ̀hún ró kọgókọgó ẹ̀dùn ọ̀hún ró kìrìjìkìrìjì àgbà ńlá a máa ró kìrìjìkìrìjì adébáfọ́ olókun lọ́jọ́ kìíní nígbà tó ń bọ̀ wá táyé olúfẹ̀ṣe ó ránṣẹ́ sí alára nílé adó ó ránṣẹ́ sí àràbà nífẹ̀ẹ́ ó ránṣẹ́ sí erinmi lóde ọ̀yọ́ ó ránṣẹ́ táyé olúfẹ̀ṣe gbogbo wọn ṣayé olúfẹ̀ títí tí wọ́n ṣe tì ó wá ránṣẹ́ sọmọ tuntun ọmọ tuntun dé pẹ̀lú ewé olúṣùwálù kí lọmọ tuntun fi táyé olúfẹ̀ṣe ewé olúṣùwálù lọmọ tuntun fi táyé olúfẹ̀ṣe. kí ni ọmọ tuntun ọ̀hún náà Christianity ṣé wọ́n ní kí lọmọ tuntun fi táyé olúfẹ̀ṣe ewé olúṣùwálù ẹjọ́ ṣé òyìnbó gbé ewé olúṣùwálù wá sí Abẹ́òkúta wá bá Ṣódẹkẹ́ ńgbà tó ń bọ̀ ìbéèrè kínní nìyẹn. ọmọ tuntun abàtẹsẹ̀ rẹ̀ gẹ́dẹ́ nínú odò tó dá lọ́dún yẹn lọ́hùn lọ́jọ́ yẹn lọ́hùn òun ló yọ bẹ́ẹ̀. wọ́n mú ẹ̀sìn kan bọ̀ wá o onífà ló sọ bẹ́ẹ̀ o wọ́n mú ẹ̀sìn kan bọ̀ wá ẹ̀sìn tó dẹ̀ mú bọ̀ wá yìí ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó máa jẹ́ kí ìlú Ẹ̀gbá kó rójú kí ìlú Ẹ̀gbá gòkè gbogbo ọmọ Ẹ̀gbá kọ́ máa mọ̀ wọ́n níbi gbogbo kálàfíà ìjọba gbọ́dọ̀ yẹ pé tó ń fẹ́ ń re ni ó bá. kán máa mọ gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá níbikíbi ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ bá ti dé báyìí kán mọ̀ yín dáadáa kí ìlú rójú kí ìlú ráyè. ní àwọn ibì kan wà nínú igbó Ẹ̀gbá tó jẹ́ wípé wọn ò tí ì fi ojú wọn rí iná ìjọba wọn ò lórí láyé wọn ń fetí gbọ́ ni. ní inú ìlú Ẹ̀gbá tí mi ò bá ṣì wọ́n ní ìlú kan wà ń bẹ̀ bí tó ti ń bíbejì ṣé Igbó Ọrà bá lọ ṣe ń pè ṣé ó dà pé inú Ẹ̀gbá náà nìyẹn náà wà gbogbo ìlú yẹn a rí bí ìlú yẹn ṣe rí. agboolé Ṣódẹkẹ́ fúnra ra ẹ̀ kán bá wa lọ gbé bọ́ síta pé àwọn ọmọ àwọn àrọ́mọdọ́mọ bọ́mọdọ́mọdọ́mọdọ́mọ Ṣódẹkẹ́ àwọn rèé wọn afẹ́ kán lé wọn síta afẹ́ bíbí ilé ayé wọn ṣe gbàdàrí nínú Christianity tá à ń sọ yìí náà ni o bàbá wọn ló gbé wá
ṣe rí tó bá fẹ́ ba ayé èèyàn jẹ́ nílé ayé yìí, tí wọ́n bá fẹ́ ba ayé èèyàn jẹ́, ẹni tí wọ́n mọ̀ wípé o respect, tó mọ̀ wípé tí wọ́n bá sọ wípé òun ló sọ báyìí o ò ní yí lóhùn padà, àwọn ni wọ́n máa ń sọ wípé àwọn ló ní kó ṣe báyìí kó ṣe báyìí, ayé á lè ti bẹ̀ bàjẹ́. Wọ́n mọ̀ wípé àwọn ọmọ Ẹ̀gbá wọn ò lè sọ wípé ti Ṣódẹkẹ́ báwo ni, torí ẹ̀ ni wọ́n ṣe wá wo gbogbo conspiracy láyé ìgbà yẹn, ni wọ́n wá wó ìtàn yẹn mọ́ Ṣódẹkẹ́ lórí fam. Ṣódẹkẹ́ lè má mọ nǹkan kan nípa bí Christianity ṣe wọnú Abẹ́òkúta, o lè má mọ anything, o lè má mọ nǹkan kan nípa bí wọ́n ṣe gbé wá. Okay, Ọ̀yọ́ ló wà, ẹ ṣeun, but they share borders with Abẹ́òkúta àbí? O lè má mọ nǹkan kan nípa bí wọ́n ṣe gbé Christianity wá, but wọ́n ti mọ̀ wípé ta ni àwọn ará Abẹ́òkúta yìí, ta ni wọ́n gbọ́lá fún tí wọ́n gbéyìn fún, tó yẹ pé tẹ bá dá orúkọ wọn ó ní kìmí nínú létí wọn. Wọ́n bá ní baba ńlá yín ni Ṣódẹkẹ́ yìí náà ni, òun la máa wó irọ́ yẹn lé lórí, òun la máa sọ wípé òun ló gbé Christianity wọlé. Ẹ jẹ́ ká wọ́n gbà nígbà tó dífá yẹn lára nǹkan tó ní kó ṣe létùtù tó kọ lọ rí àsíá funfun sí gbogbo ibi tó wọ ìlú Abẹ́òkúta. Abẹ́rẹ́ nǹkan tó ń gbà tẹ ẹni sáǹsì máa dé. ẹni sùúrù, lára nǹkan tí wọ́n ní kán ṣe létùtù yàtọ̀ sí orí ọká, orí èrè, orí ìsèbè, orí igbá, orí àwo, gbogbo nǹkan ẹ̀kọ, epo pupa tí wọ́n ti fi rúbọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lo àsíá funfun. Ẹ jọ̀ọ́, Kristẹni mélòó nílùú Ẹ̀gbá ló ń fetí gbọ́ ẹbọ sétí? Kristẹni mélòó nílùú Ẹ̀gbá ló fẹ́ rí bíi ti Ṣódẹkẹ́? Mo fẹ́ kọ́ ẹ bọ́ síta o. Ṣé mọ̀ pé ìgbà tí Ṣódẹkẹ́ tó ja ogun, tó jẹ́ akígangun, akíkanjú, kò kí ń ṣe Christianity, kò kí ń ṣe Bíbélì ló fi ṣe akíkanjú. Títí tó fi kú orúbọ kú ni, títí tó fi kú gbogbo àwọn nǹkan tó ń ṣe pátápátá agbára ẹ̀ ó bá kú ni. Mélòó nínú àwọn ọmọ ìdílé Ṣódẹkẹ́ ló ń rúbọ, ló ń ṣètùtù, ni wọ́n ń bi Ifá tí wọ́n bá fẹ́ fi nǹkan, tó bá fẹ́ ṣe nǹkan ní ìgbésí ayé tiwọn. Ìgbà tó jẹ́ pé Ṣódẹkẹ́ baba ńlá wa l'Ábẹ́òkúta, òun ló gbé Christianity wọ̀lú Ẹ̀gbá. Mélòó nínú Christian tó máa ń rúbọ kó tó ṣe nǹkan kan tí ò jẹ́ pé Jésù ló ń lọ bá straight? Ṣé mọ̀ wípé kí Ṣódẹkẹ́ yẹn bá ṣe sọ kó tó gba Christianity wọ̀lú Ẹ̀gbá, Ifá ni wọ́n dá. Mélòó nínú àwọn Christian, ṣe bí báwọn bàbá wa ṣe ń ṣe, wọ́n ní ká ṣe bó ṣe ń ṣe kó lè máa bá rí bó ṣe yẹ kó rí. Àwọn Christian ní ìlú Abẹ́òkúta, kí ló dé tí wọn ò máa dáfá tó bá máa gbégbèsè láyé wọn? Tó jẹ́ wípé ẹbọ àti ètùtù ni wọ́n fi jẹ́ kí Christianity rídìí jókòó. Ṣé ẹbọ àti ètùtù yẹn tó yẹ káwọn church, àwọn pastors kan máa fi preach against ẹ̀ nínú church? Ó ṣe jẹ́ pé ìyẹn ni wọ́n wá gbógun tì. Gbogbo ohun àmúṣagbára Ṣódẹkẹ́ nígbà ayé ẹ̀ pátápátá ni àwọn pastor ti bàjẹ́ tán pẹ̀lẹ́nu. Ṣódẹkẹ́ tẹ̀ ń wò yẹn, kò sí ẹni tó máa lọ jẹ́ jagunjagun tí ò ní bọ Ògún, tí ó tó máa sọ pé ti èṣù báwo. Kí ló dé tí wọ́n ṣe ń ba èṣù lórúkọ jẹ́? Mr. Stephen, tí n bá ṣe tán ẹ lè máa tún wò láti ilẹ̀, tí bá dẹ̀ tún sọ̀rọ̀ lẹ lè máa bá mi ká lọ. Kí ló dé tí àwọn bàbá yẹn tí wọ́n gba Christianity lénìí, kí ló dé tí wọn ò máa rúbọ tán bá fẹ́ take decision? Kí ló dé tí wọn ò ṣe bí ti Ṣódẹkẹ́? Kí ló dé tó jẹ́ wípé tí pásítọ̀ bá dúró lórí ọ́tà àbí kí ló máa ń pè tó ti máa ń sọ wípé àwọn ṣe ìwàásù orí àga ìwàásù wọn, èṣù ló máa kọ́kọ́ fi bẹnu.
gbogbo èṣù tí Ṣódẹkẹ́ máa ń bọ nígbà yìí ẹ̀ pé ogun tóun lọ yìí o àjàṣẹ́gun ni kó jẹ́ o ogun bóun ṣe ń lọ yìí o kóun lọ re kó bọ̀ re o kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn nǹkan ìwáṣẹ̀ tí Ṣódẹkẹ́ gbójúlé yẹn at the end of the day ẹ padà bà á jẹ́ nínú ṣọ́ọ̀ṣì ẹ gbógun tì ní kò dáa mọ́. wọ́n ní ẹni tó bá máa dáṣọ fún yàn tọ́run ẹ̀ lèèyàn máa wò. Ṣódẹkẹ́ ló dáṣọ fún Christianity nínú Abẹ́òkúta kí ló dé tí àwọn Christians ìlú Abẹ́òkúta ò ṣe wo tọ́run ẹ̀ káwọn náà máa wọ̀ bí aṣọ dọ̀la. kí ló dé tó jẹ́ wípé Ifá wá di ọ̀tá gbogbo yín ní Abẹ́òkúta tẹ́ jẹ́ Christians mélòó nínú yín lẹ́ǹtọ́ onífá lọ ìbéèrè ni tẹ́ẹ̀dẹ̀ ń sọ ní gbogbo orí àga wàásù yín wípé àwa ọmọ Ṣódẹkẹ́ o àwa ọmọ Ṣódẹkẹ́ o àwa rèé o a lè ṣe ká máa lọ sí ṣọ́ọ̀ṣì lọ bá Jésù o ṣùgbọ́n gbogbo ohun tá a bá tún máa ṣe náà gẹ́gẹ́ bí bàbá ńlá kú bàbá wa Ṣódẹkẹ́ a máa bí Ifá náà ni kí ló dé tí ò ṣe rí bẹ́ẹ̀. tó máa wọlé orí àsíá yẹn ọ̀pọ̀ ẹ̀fín lọ́kọ̀ bàbá ẹ̀dẹ̀ mọ́ pé àsíá white universal language ló ní omi ìpè ibi tó wà tó ṣe tó ṣe tó wọlé ẹ̀gbọ́gbà tó rí ọkọ̀ sá ni ìwé ìwé náà pè torí ọ̀rẹ́ yìí borí. ṣé ń gbọ́ wọn ò rí èyí borí ní inú Ifá jẹ́ kó yé wa irọ́ ni gbogbo irọ́ tó máa ń pa pé àwọn bàbá wa ò róyìn borí yẹn irọ́ ni torí arìnrìn àjò great philosopher òun làwọn bàbá ńlá púpọ̀ ní gbogbo wa. ìlú wo ni wọ́n ti ń pè ní òyìnbó ní gbogbo àgbáńlá ayé yìí ilẹ̀ kóòtù òjìrè ni kí ni dé tí wọ́n fi ń pè ní òyìnbó torí wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ inú Ifá ọmọ olókun òun ni òyì ọmọ olókun òun ni òyì ìtàn yẹn máa dùn lẹ́nu àwọn babaláwo àwọn ni wọ́n sọ fún wa nínú gúrùpù Ìyá Ṣẹ́kẹ́ Okùn wípé ọmọ olókun òun ni òyì lóyún sínú ó dẹ̀ máa ń mutí ọtí yìí ló bó gbogbo ara ọmọ ni wọ́n fi ń pè ní òyìnbó ọmọ tí òyì bí bó ṣe bó lára òun ni wọ́n ń pè ní òyìnbó so àwọn bàbá wa yẹn tí ó jẹ́ wípé wọ́n ti rẹ́kọ̀dì ìtumọ̀ òyìnbó sínú Ifá ni wọn ò róyìnbó rí láyé tiwọn ojoojúmọ́ ló máa parọ́ fún wa àwọn bàbá yín wọn ò róyìnbó rí wọ́n wá tà yín pẹ̀lú umbrella wọ́n tà yín pẹ̀lú jígí ta ló bá wa sọ nǹkan tó fi ń wòyàn ní jígí ṣe báwọn bàbá wa yìí náà ni wọ́n ní ìyá ni wúrà bàbá ni jígí. They are always lying to suit their narratives and to make you think your forefathers are useless. They have nothing upstairs. It's a lie. Stephen, go and ask your elderly ones. Táwọn àgbààgbà lé yín ò bá tí ì kú lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà. Tẹ́ bá dẹ̀ ti kọ àwọn àgbààgbà lé yín jàbí tó ti sá kúrò ní agboolé yín nígbà tí Christianity dé tó sọ wípé ká ẹ sá kúrò ní agboolé yín wọ́n fẹ́ pa yín tí ẹ nìyẹn kò kàn mí. Èmi sì ń mọ agboolé tèmi èmi dẹ̀ sì ń lọ síbẹ̀ mo dẹ̀ ń bèrè lọ́wọ́ àwọn àgbààgbà. So tí wọ́n bá nílò ìbéèrè tó bá ní doubt nípa ìgbésí ayé ara ẹ̀ padà lọ bá àwọn àgbààgbà ìdílé ẹ̀ tó bá ní inferiority complex. I don't have it because I'm fully educated about myself and my future and my past, my origin. Ṣó ti yé yín? I'm fully educated about my origin. Mi ò ní issue mentally. Wọn ò fi padlock ọpọlọ mi. Ṣó ti yé tó bá ní issue tó ní inferiority complex. Tó ṣe ń wò wípé àwọn are inferior because you think your forefathers are inferior, go back to your family house. Tó bá ní doubt about your self, self pride as a human, as a race, then you have problem. You have to go back home and ask. Ilé iṣẹ́ ìdílé lọ tó sáwà ni wọ́n sáwà bàbá èmi tí wọ́n lu ìwé kẹ̀. Wọ́n pe òyìnbó ní iwin
náwọn bàbá wa tí ó yẹ pé àwọn ni wọ́n sọ ní òyìnbó wọ́n wá pè ní iwin. How come? How possible is it? Àwọn bàbá wa tí wọ́n ti ń bí àfín lọ́mọ tó yẹ pé wọ́n máa bímọ báyìí tó máa jẹ́ àfín tó máa ń sọ wípé àfín báyìí ẹni òòṣà ni. Àwọn ni wọ́n wá rí òyìnbó lásán, òyìnbó tí ò funfun tó àfín. Ask yourself, sometimes we have to start asking ourselves questions. Kò sẹ́ni tó sọ gbogbo nǹkan tèmi sọ yìí fún mi, èmi ni mò ń rò ó pé àwọn bàbá wa tó ti ń bí àfín àti òyìnbó ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn náà. Àfín funfun ju òyìnbó lọ náà. Ẹ̀rí bá fi ṣe rí ni kọ́lọ̀ wọn ó ṣọ̀tọ̀ pa. Àwọn bàbá wa ń rí abuké wọn ò pè níwin. Wọ́n dá abuké mọ̀, wọ́n dá iwin mọ̀, wọ́n dá àràrá mọ̀. Òyìnbó lásán ló máa wá di iwin lójú wọn. Ẹ má jẹ́ kó máa gbogbo àwọn ayé kuntakúntè ti kọjá tí wọ́n máa sọ pé the gods are sleeping àbí the gods are to be blamed àbí the gods are kìíní kan fíìmù kan báyìí tó máa ń ṣe tí wọ́n mọ ikùnrin yẹn máa wọ pátá ó máa lọ́lọ́ ń bọ̀ dìbà á máa sáré kiri ní òhò pẹ̀lú àwọn iwin pẹ̀lú àwọn ọ̀bọ ìjímèrè nínú igbó. Àwọn múvì yẹn ló sì wà lọ́pọlọ yín tẹ̀ ń rò wípé àwọn bàbá wa wọn ò jẹ́ nǹkan kan, wọn ò já mọ́ nǹkan kan, wọn ò nítumọ̀. Àwọn múvì yẹn ni wọ́n ṣe tí wọ́n fi downgrade the existence àti origin wa. Take for instance, tó bá yẹ pé mi ò wà àwókùn ni ọdún kan báyìí lọ́hùn bí ó ti lọ bí ọdún 3 sí 4 mo lọ sí Tẹ̀míní nínú ìlú yìí náà ni. Mo fẹ́ lọ ra ọjà, mo fẹ́ lọ ra nǹkan bíi African food. Àwọn Italians yẹn wọ́n wá ń lọ kiri pé àwọn fẹ́ ṣe movie kan nípa Africa. Àwọn wá ń wá àwọn Africans tí wọ́n fẹ́ fi ṣe movie. Ìkànnì wọn wá bá mi, ó wá bèèrè mi lọ́wọ́ mi pé ṣé mo wà interested pé ó ní movie project kan tuntun kan tó ń lọ pé àwọn dẹ̀ ń wá Africans tó ṣé mo wà interested. Mo wá kọ́kọ́ bèèrè lọ́wọ́ ẹ̀ pé kó jọ mo fẹ́ kọ́kọ́ wo nǹkan tí movie yẹn entail nípa Africans. Nítorí inú movie ló máa ti ń ba existence wa jẹ́. Nǹkan tó bá fẹ́ kó jọ nínú movie ló máa mold irú character yẹn ló máa gbé fún ẹ. Wàá lọ ṣe movie yẹn ó máa affect àwọn èèyàn ẹ mentally. Wọ́n máa ní inferiority complex when they watch that movie because wọ́n máa fi wọ́n sí where they meant to be underneath them. Èmi wá ń bèèrè lọ́wọ́ lady yẹn pé movie tẹ́ fẹ́ fi mí sí yìí mo fẹ́ mọ nǹkan tó wà nínú movie yẹn, irú role tí mo máa play, irú nǹkan tí movie yẹn fẹ́ speak about nípa àwa Africans. Ìkejì ẹ̀ wá ní kí ló dé tí ó máa wá bá mi, ṣé kò wo ojú tèmi ni? Ẹ jọ̀ọ́, ṣé ó ṣàn lójú mi wípé mo wà àwókùn ni? Ìkejì yẹn bínú sí ó ní guarda la faccia devi guardare la faccia prima di parlare. Guarda la faccia sua pé kó wá wo ojú mi. So àwókùness yẹn wọ́n mọ dúdú tó gọ̀ lọ́pọlọ, wọ́n mọ ilé tó wà àwókùn. It's written here in your expression. Psychologically they could see that you are stupid, you are gullible. And so you can fit in whatever tó òyìnbó bá fẹ́ tiẹ̀ sí. Àìmọye òyìnbó tán ti àìmọye fíìmù tí wọ́n fi dúdú ṣe láyé yìí tó yẹ pé wọ́n fi bring you down. And when you watch it, your mental state ọpọlọ ẹ ò ní sọ fún ẹ wípé movie yìí o wọ́n fi demoralize wa ni, wọ́n fi bà wá jẹ́ ni, wọ́n fi yí wa padà ni. N tá àjẹ́ ló ń gbé sínú movie yìí and you watch it. And you watch it. So everything tí a bá ń sọ nílé ayé yìí àbí tí a bá gbọ́ ourselves ẹ jẹ́ ká máa béèrè, ká máa question ẹ̀. Fún àpẹẹrẹ wọ́n ní wípé Ṣódẹkẹ́ ló gbé Christianity wá sínú Ẹ̀gbá, nílùú Ẹ̀gbá. Wípé Ifá, wọ́n ti mọ̀ wípé Ifá ẹ̀ lè ṣe kankan, àwọn baba ńlá yóò lè ṣe kankan láìsí ti Ifá. So wọ́n gbọ́dọ̀ get consent Ifá pé Ifá o ló ní kí wọ́n gbà wá. Báwọn Mùsùlùmí náà ṣe sọ nìyẹn. Ìpè Ifá ni wọ́n ní kó gba Islam wọlé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, illustration kékeré ni mo fẹ́ ká lò sínú ọpọlọ orí wa.
abiamọ ní abiamọ lèmi, ó bímọ gẹ́gẹ́ bí ọkùnrin, ó bímọ gẹ́gẹ́ bí obìnrin. Ó wá sọ fún ọmọ ẹ wípé èmi tí mo bí ẹ o, mi ò tó fún ẹ ò ní ìyá àti bàbá o. Ó ní bàbá mi tó ń bọ̀ tó máa wá tún ayé ẹ ṣe ju èmi tèmi tún ayé tèmi bí ẹ, tèmi rí ẹ tí mo fún ẹ ní ọmú. Ó ní bàbá mi tó ń bọ̀, ó ní ìyá mi tó ń bọ̀ tó máa wá tún ayé ẹ ṣe ju èmi lọ. Ìyẹn gangan ni kò gbà wọlé. Tèmi dẹ̀ mọ̀ wípé ìyá yìí tó bá dé ó máa padà jẹ́ kó kọ̀yìn sí mi gẹ́gẹ́ bí ìyá ni, torí mo lágbára gan. Gbogbo wa la mọ̀ wípé Ifá lágbára. Ifá rí ijó wájú, Ifá rí ẹ̀yìn, ó rí wájú, ó rí àárín, ó rí ìtò ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ìtò tún ṣẹlẹ̀. Ifá yẹn ló máa wá sọ wípé ẹgbàá máa bọ̀ o. Ìgbà tó ti mọ̀ wípé Christianity yìí máa dé, ó máa pe Ifá ní nǹkan òkùnkùn. Àbẹ́ẹ̀ tí ìgbésọ́pọlọ wò bẹ́ẹ̀. Ifá ti ríjọ́ wájú wípé ìgbà tí kinní yìí bá máa lalẹ̀ wù tán, wọ́n máa padà pé òun ní nǹkan tó yẹ kán súnmọ́ lẹ́ni àìjírí ẹni àìjíkò. Ifá yẹn náà ló wá sọ wípé kẹ́ ẹ gbà á. Ifá tó ti mọ̀ wípé ẹ máa padà. Babaláwo wo ló máa jẹ́ babaláwo tí ò ní èṣù nínú ilé ẹ̀? Ó máa ní èṣù ní agbègbè ẹ̀. Babaláwo tó bá jẹ́ babaláwo gidi, ó gbúdọ̀ ní èṣù ní agbègbè ẹ̀. Ifá yẹn dẹ̀kẹ̀rẹ́ torí pé gbà tí bàbá wa Ọ̀rúnmìlà tó wà tó ṣayé báwa náà ṣe ń ṣayé yìí, òun àti èṣù 5 and 6 ni wọ́n. So Ifá yẹn á wá lajúlẹ̀ kẹ́ wá dé, kí bàbá yẹn wá dé kó wá pe èṣù lékèé. Bàbá mi Adéyínká Òkúsẹ́yìndé, grandpa Ọ̀rànmíyàn, ẹ káàbọ̀ bàbá mi, ṣé dáadáa lẹ́wà. Á wá jẹ́ kí àwọn ọmọ Abẹ́òkúta nìyẹn o. Àná tí mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀ lórí ètò grandpa ni, ṣé ìṣe pé o fẹ́ bú wa báyìí? Mo ní mi ò bú yín o, mi ò bí yín, mo fẹ́ sọ̀rọ̀ ni. Ifá tó mọ̀ wípé àwọn ọmọ mi yìí o, ẹni tó ń bọ̀ yìí o, definitely wọ́n dá Ifá ní ìgbà yẹn. Babaláwo yẹn sọ wípé ẹ má gba kíní ìtẹ́ bá gbà á, ìtọ́jú yín bá dẹ̀ rí tó òun ti nawọ́ sókè, ẹ máa fara mọ́. Gbogbo àwọn àgbààgbà tó wà ń gbà yẹn àtọmọdé ìṣẹ́ mi tó wà ń gbà yẹn, wọ́n á kẹ́nu ti babaláwo yẹn, nítorí babaláwo ló máa ń wọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn láyé ìgbà yẹn pé má ṣe báyìí, níjọ́ iwájú yóò mọ̀ bí ṣòro, yóò mọ̀ bí wàhálà, yóò bí dààmú. Àwọn bàbá yẹn míì wọn kì í gbọ́ ni. Òun láyé ṣe polúkúmuṣu, òun lẹ́yìn Christian ṣe máa ń béèrè lọ́wọ́ wa pé kí ni àwọn bàbá yẹn ń wò, kí ni Ifá ń wò, kó tó di pé àwọn òyìnbó wá kó wa lẹ́rú. Ifá ò wo nǹkan kan. Àwọn àgbààgbà wa ni. Nígbà tí Ifá bá sọ wípé ìwọ gan tó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ìwọ tí mò ń wò ẹ́ yìí, tó ń wò mí yìí, tájọ́ ń wòra wa yìí, tí wọ́n bá sọ wípé o ní ìṣòro, fámílì ẹ̀ kan wá bọ́ síta, ó lọ dáfá kò rọ́ tiẹ̀ o, ó lọ dáfá nípa ìgbésí ayé tiẹ̀ ni. Ifá wá yọ tiẹ̀ síta pé ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ o, nǹkan báyìí ló ń ṣe o, tó bá dẹ̀ lè ṣe nǹkan báyìí ìrọ̀rùn á dẹ̀ dé o. Tó bá sọ fún ẹ wà ní Christianity, wà ní kò lè gbà, Jésù ò gbà fún ẹ bẹ́ẹ̀, Jésù ò gbà fún ẹ bẹ́ẹ̀. Ifá yẹn náà dẹ̀ ni wọ́n ń sọ wípé òun ló gbé Christianity ẹ̀yẹn wá. Kí ló dé tẹ́ ẹ lè respect Ifá? Màámi Bukky Oguns, love you màámi. Ifá yẹn náà ló sọ pé nǹkan tó o ti torí ẹ̀ tó o fẹ́ gbọ́ ti Ifá mọ́ yẹn, òun náà Ifá yẹn tó o kọ̀ sílẹ̀ yẹn, tó sọ wípé ẹnu Ifá ń rùn yẹn, òun náà ló sọ wípé òun náà ló sọ fún wa wípé wọ́n dá nígbà náà, ló wá ní wípé nǹkan tó o dì mú yẹn kó jókòó sínú ìlú. Èmi ò mọ bí èèyàn ṣe ń gba tẹ́nàtì láyé yìí tó nílé ń padà dọ ẹni àìjírí ẹni àìjíkò. Bí èèyàn ṣe ń gba ayálégbé tó jẹ́ pé ẹni tó kọ́lé òdẹ̀ tún padà nítumọ̀ mọ́ lọ́dọ̀ ayálégbé. Ìbéèrè yẹn òun ni mò ń bi yín, kẹ́ jẹ́ ká jọ sọ fúnra wa.
Islam náà sọ àwa nìkan ní ìṣòro yìí ń bà pé ká máa wá bá ṣe máa mú history ìtàn ìgbésí ayé wa tá a bá tí ì lọ mọ́ ti Sudan, ká lọ mọ́ ti Israel, ká lọ mọ́ ti Jerusalem, ibi tí inferiority complex bá ayé wa jẹ́ dé. Ibi tí inferiority complex kò ṣe ìbọn àti ọkọ̀ ni wọ́n fi bà ayé wa jẹ́. Bàbá mi Odùduwà kò kí ń ṣe ìbọn àti ọkọ̀. Ṣé mo pa àwọn bàbá wa ti sọ pé tó lè ilé ò bá jà títà ò lè jà. Àwọn àgbàlagbà yìí tí wọ́n sì ń spread the fake history yìí, àwọn gangan ní ìṣòro wa. Àwọn ní ìbànújẹ́ wa tó jẹ́ kí ikú pa wọ́n lójijì. Ó yẹ kí wọ́n kúrò lórí ilẹ̀ kó Olódùmarè bá wa gbá wọn dànù. Torí nígbà tí èèyàn kan bá jókòó, ọmọ kékeré tó jíǹkùkù jí ayé ẹ̀, nǹkan tẹ́ máa kọ́kọ́ gbé dání lé lọ́wọ́ di wípé ìgbà tán dẹ̀ gbé Christianity yìí wá o, Ifá ló ní kàn gbà. Ẹni tó bá jẹ́ pé èmi ni mo ní kàn gbà, káwọn ìyá mi, àwọn ọmọ mi kàn gba ìyá mi láyè nínú ayé wọn, ó ṣe wá jẹ́ èmi tí mo wá bímọ gangan mi wá mọ̀ ṣe mọ́. Èmi tí mo bí wọn tí mo dẹ̀jẹ̀ lé wọn lójú, èmi tí mo fún wọn lọ́mú, mi ò wá mọ̀ ṣe mọ́, mo ti tọ́ ọmọ yẹn dàgbà o. Gbogbo ìgbà tí mò ń rù nínú oyún, ìyá yẹn ò rí o. Gbogbo ìgbà tọ́mọ yẹn máa sunkún tí mi ò lè sùn lóru, ìyá yẹn ò rí o. Gbogbo ìgbà tí Ṣódẹkẹ́ ń sunkún kiri gbogbo inú igbó tó ń forí fọ́gbó kiri tó ń wá ń tọ́ máa jẹ, tẹ́bí ti fẹ́ pa wọ́n kú. Christianity Jésù ò rí wọn nígbà náà o. Ìgbà tọ́kàn wọn ti wá balẹ̀ tí wọ́n ti rí bí sá sí nílùú Ẹ̀gbá, ìgbà náà ni Jésù wá gẹ̀ẹ́sì wọn. Ẹ̀yin náà ẹja jọ gbé sọpọlọ wò. Ṣé ó bọ́ ọpọlọ mu báyìí? Bó ṣe ní pé Ṣódẹkẹ́ aláìní wá sí lọ́kọ̀ písàǹt, ó dẹ̀ pé ẹni táàsì ó yá máa bọ̀, ó dẹ̀ gbé sẹ́sẹ̀, ó gbé lẹ́sẹ̀ báyìí bí ọmọ kókó, ó gbé sẹ́sẹ̀. Ìbẹ̀rẹ̀ tí wọ́n á wò èyí ibo èyí òbò lórí. Ṣé ń gbọ́ èyí? Lórí ibo ṣe jáde ni. Èyí ibo èyí òbò bó ṣe ń pè lóyìnbó nìyẹn. Ẹ lọ bá mi béèrè lọ́wọ́ àwọn babaláwo tó gbọ́ fátọ́mọ Fáyọrántí. Báwọn lo làwọn bàbá wa ṣe come across the word òyìnbó. Òyìnbó kinní kan Thompson òun ló dé. Ṣódẹkẹ́ wá gbé sórí ẹsẹ̀. Ìgbà tó rè èèyàn rí. Ṣé bẹ́ẹ̀ náà làwọn bàbá wa tí wọ́n gọ̀ ni? Ṣé bẹ́ẹ̀ náà ni Ṣódẹkẹ́ jagunjagun ọkùnrin lọ́jọ́ ogún lé ló máa wá mú ọkùnrin ẹgbẹ́ ló máa gbé sórí ẹsẹ̀ nìyẹn máa jọ lójú. Ẹ jẹ́ ká máa rò ó wò ó. Tá bá tiẹ̀ sọ wípé adúdú lè dà adúdú lè yàn, ṣọpọlọ wa náà tún dúdú ni. Ṣódẹkẹ́ jagunjagun tó ti dẹ̀gbẹ́ lọ, tó ti wà nínú igbó, tó ti bá oríṣiríṣi nǹkan jà kó tó di wípé wá survive ní òyìnbó aláwọ̀ funfun ló máa wá jọ lójú láwa gbé lẹ́sẹ̀. Bó ṣe parọ́ fún wa náà nìyẹn. Gbogbo àwọn sáìtì ibi tá à ń lọ tí wọ́n kó àwọn ẹrú sí, gbogbo àwọn ṣéènì tí wọ́n fi ń wọ́ àwọn ẹrú ní ilẹ̀ Yorùbá yẹn kan náà tó ń sọ pé àwọn fi ṣe tourism, ìtàn tó máa pa fún yín náà nìyẹn. Nítorí gíláàsì tó ń wò yìí wọ́n máa gba ẹrú 200. Ṣé báyìí náà ni abẹ́ ṣe easy láti fi bímọ téèyàn máa torí jígí ẹyàn kan ta èèyàn 200? So you can hate your source, so you can see fault with your origin. Wàá máa wò wípé o ti ní issue nínú ayé ẹ̀ and you always feel negative about yourself. Gbogbo positivity yòókù tó wà nínú ìgbésí ayé ẹ̀ nínú origin ẹ̀ kò ní mákà sí ẹ mọ́. We need to rewrite our story. Because story tí wọ́n ń sọ fún wa lọ́wọ́lọ́wọ́ yìí, inferiority complex story ló ń sọ fún wa. Story tí ò lè gbé wa dé anywhere.
wọ́n jẹ́ kó yé wa how useless and worthless our forefathers were. Our forefathers mọ̀ wípé àwọn ò lágbára, àwọn ò lóògùn, àwọn ò ní nǹkan kan táwọn lè ṣe. Òun ló fà tí wọ́n fi gba ẹlòmíì láyè nínú ayé wa. Is that what they are saying? Wọ́n ní igi kinní kan ó wo igi kòkóyè tán, ó wá padà di igi burúkú. Kí ló dé tó jẹ́ wípé àwa tí wọ́n bí sínú Christianity tí wọ́n bí sínú Islam, kí ló dé tó jẹ́ wípé wọn ò kì í sọ history àwọn bàbá yẹn fún wa láti kékeré, tó jẹ́ wípé ọpọlọ wa wọ́n fi brainwash wa pẹ̀lú àwọn ẹni ẹlẹ́ni tí ò tiẹ̀ kàn wá, ìwé tí ò kàn wá, ọ̀rọ̀ tí ò kàn wá, ìtàn tí ò kàn wá. Ìgbà tán wá rí wípé a ti ń gbọ́n bọ̀, wọ́n wá mú another conspiracy bọ́ síta pé kí ni ẹlẹ́ẹ̀fẹ́ bọ́. Ẹ lè bọ́, ṣe báwọn bàbá yín náà ló ní kẹ́ gbà, ṣe báwọn bàbá yín náà ló kọ́kọ́ báǹdì ẹ̀, ṣe báwọn bàbá yín ló gbé ilẹ̀ fún yín. Because wọ́n ti mọ̀ wípé àwọn la respect. Ó ṣe máa sọ fáwọn ọmọ mi wípé èmi ni mo ní kó wọnú ilé kó máa gbé nú ilé wa. Ó dẹ̀ tún ti sọ fún ọmọ yẹn wípé mi ò ní ìtumọ̀ nínú ayé ẹ̀ mọ́. Ń pé aláìlágbára lèmi. Pé ìwọ tí mo ní kó padà wá máa bá wa gbé o. Ìwọ ló nítumọ̀, ìwọ ló gbúdọ̀ gbé sórí, ìwọ ló gbúdọ̀ máa claim. Kí ló dé tó jẹ́ wípé àwọn èèyàn wa wọn ò lè jẹ́ Ṣódẹkẹ́ ló ni mí? Wọn ò lè jẹ́ Ifá ló ni mí, mo ti rẹ́ni tó ń jẹ́ Jésù ló ni mí. Ṣé Jésù ló ni mí? Ṣé rí ẹrú tí àwọn òyìnbó kó wa, àwọn òyìnbó gan wọn mọ̀ kó máa padà báyé wa jẹ́ tó báyìí. Àwọn gan ò plan pé kí tiwa ta tó yìí. Àwọn èèyàn wa gangan ló túbọ̀ ń dé. Àwọn ni wọ́n sọ wípé ní bọ́m̀bẹ̀. Self-destruction ni. Wọ́n kẹ́lẹ̀ fún wa báyìí, a dẹ̀ ń destroy ara wa lọ. Kò sí nǹkan tó kàn òyìnbó pẹ̀lú bí tá a wà yìí mọ́. Àwọn èèyàn tí wa gangan ni ká gbógun tì. Ẹ máa gbọ́. Ilé wa yìí kan ṣó yìí náà táwa lọ́jọ́ tèmi. Òun náà ní Ṣódẹkẹ́ ló kọ́kọ́ ṣe ìsìn àkọ́kọ́. Tẹ́ ń gbọ́. Àti àwọn tó bá ẹni tásẹ̀dé wọ́n jọ ṣe ìsìn yẹn. Tó bẹ̀ jẹ́ pé láti bẹ̀ lọ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú wọn. Now, agboolé wọn tí wọ́n sọ wípé àwọn ti tún ṣe, ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ ṣe ìsìn àkọ́kọ́. Mélòó nínú àwọn ọkùnrin àti obìnrin tó ń wọnú ibẹ̀ yẹn lọ ṣe ìsìn ni wọ́n rántí Ṣódẹkẹ́ sí dáadáa? Mélòó nínú wọn ni wọ́n fẹ́ fi àgbésí ayé wọn ni wọ́n fẹ́ fi sọ wípé kí ìgbésí ayé àwọn náà káwọn náà ti rí bí Ṣódẹkẹ́? Mélòó làwọn tó ń rí Ṣódẹkẹ́ gẹ́gẹ́ bí, báwo ló ṣe máa ń pè ní èdè wa, ẹni tá à ń wò pé káwa náà ti rí bí tiẹ̀, pé káwa náà ti làmìlaka ká lè ṣe dáadáa bí tiẹ̀? Mélòó nínú wọn ló bímọ tó máa kọ́kọ́ ronú wípé ọmọkùnrin tá a bí yìí o, ẹ jẹ́ á sọ ní Ṣódẹkẹ́ o, tí ò ní jẹ́ Matthew, Joshua, Jacob, Abraham, Elijah, Elisha ni wọ́n sọ mọ́, àti Solomoni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó nínú wọn ló sọmọ ní Ṣódẹkẹ́? Mélòó nínú wọn ló lè ṣe bíi ti Ṣódẹkẹ́? Ní agboolé tá à ń sọ̀rọ̀ yìí, níbi tí Christianity ti ba ayé wọn jẹ́ dé léni ìbàyìí, mélòó nínú wọn ló lè rìn ní inú igbó tó máa pàdé Fúlàní lọ́nà tó lè tapítí bíi ti Ṣódẹkẹ́, tí Fúlàní ò ní ba ayé ẹ̀jẹ̀ tá a tún bá sùn?
wọ́n á tún sọ fún ọkọ wípé àwọn máa báyàwó ẹ̀sùn, wọ́n á tún dú ọkọ láti dí ọmọ àrọ́mọdọ́mọ Ṣódẹkẹ́ sì ni. Ẹ jọ̀ọ́, nígbà tó sọ wípé Christianity yẹn dé wá túnlé ayé wọn ṣe ní Abẹ́òkúta, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àrọ́mọdọ́mọ Ṣódẹkẹ́ yẹn tí Fúlàní máa rí nínú igbó tí wọ́n á dẹ̀ bá sùn, wọ́n á báyàwó ẹ̀sùn, wọ́n á dẹ̀ pa, wọ́n á tún gbowó. Ẹ jọ̀ọ́, ṣé Christianity yẹn ṣó túnlé ayé wọn ṣe ní àbó bà tí wọ́n jẹ́? Nítorí èmi mọ̀ wípé ká ní wípé ìgbà tí Ṣódẹkẹ́ wà láyé ni kò síbi tí ogun lè gbà wọlé á bá lákọ bí ìbọn ni. Èèyàn tó sọ pé òun fẹ́ túnlé ayé ẹ̀ ṣe, ó wá gba gbogbo ohun àmúṣagbára ẹ̀, ó wá sọ ẹ́ di useless entity lẹ́ni tó jẹ́ wípé ikú tí ò lè pa ẹ̀fọn ló máa padà máa parú wọn. Ṣé ìrànlọ́wọ́ àti ìlọsíwájú ló gbé bá yín yẹn? Ìbéèrè ni o. Ọmọ Abẹ́òkúta mélòó ni Fúlàní ti ká mọ́nú oko tí wọ́n dẹ̀ ti pa? Ìlọsíwájú náà nìyẹn fẹ́yìn ará Abẹ́òkúta. Wọn ò mọ Jésù tó. Ọmọ Abẹ́òkúta mélòó ni ìgbésí ayé ẹ̀ ti dorí kodò tó lè wò wípé ibi tá gbèsè ayé òun má dẹ̀ ń lọ kò yé òun, ẹ jẹ́ kóun lọ bífà, tó dẹ̀ jẹ́ pé inú ìbànújẹ́ ló padà kú sí lórí wípé òun ti gba Jésù ti kú ti yè yìí, àfi Jésù nìkan ló lè ṣe fóun. Ṣé ìlọsíwájú nìyẹn? Ìbéèrè ni. Ọmọ Abẹ́òkúta mélòó ni àìsàn ló ti bọmọ pa lọ́wọ́ ẹ̀ tí ò dẹ̀ lérò wípé kóun ti ẹ̀ gbé lọ ọ̀dọ̀ àwọn alágbo, bó tiẹ̀ jẹ́ pé òde oníṣègùn ìbílẹ̀ lòun gbé lọ, wọ́n tiẹ̀ bá òun ṣe wá nǹkan kan ṣe sí tí kú yẹn dẹ̀ ṣe bẹ́ẹ̀ ò mú mọ́mọ́ lọ́mọ lọ́wọ́. Ṣé ìlọsíwájú náà nìyẹn? Inú agboolé Abẹ́òkúta mélòó tẹ́ ti gba Christianity tó jẹ́ pé Ṣódẹkẹ́ ní tẹ́ máa sìn nìyẹn láyé tiyín? Mélòó ló ti dahoro? Ìlọsíwájú kan náà nìyẹn náà, àbí bẹ́ẹ̀ kọ́? Mo béèrè ní. Ìlọsíwájú náà nìyẹn náà. Tó bá tiẹ̀ wá jẹ́ wípé ká tiẹ̀ wá sọ wípé Christianity yìí lótìtọ́ àti lódodo ìlọsíwájú ló wá dé bá ilé ayé yín, ó ṣe jẹ́ pé gbogbo àwọn ìlú Christianity lèmi wà yìí nìsín, Róòmù yìí, kí ló dé tẹ̀yìn ò tó Róòmù tẹ́ ẹ̀ ju Róòmù lọ lábẹ́òkúta? Ẹ mọ Jésù tó, Jésù ò gẹ́ẹ̀tì yín tó, àbí bó ṣe yẹ kẹ́ máa pè kọ́lẹ̀ ń pè? Kí ló dé tí ìlú Abẹ́òkúta, kí ló dé tí ò lajú káyé ẹ̀ dá ju Róòmù yìí lọ? Ṣé mọ̀ pé gbà tí Ṣódẹkẹ́ máa lálàá, ó lálàá wípé wọ́n bímọ lóòjọ́, ó rìn lóòjọ́, àlá ìlọsíwájú pé pápápá gbogbo nǹkan yín báyìí ó máa búùmù ni, ó máa búùmù ni, ká tó wí ká tó fọ̀ ẹ́ ti ju Nàìjíríà gan lọ, odidi Nàìjíríà gan wọn lè bá standard yín. South Africa gan wọ́n ṣeré lẹ́gbẹ̀ẹ́ yín. Kí ló dé táyé yín ṣe rí bẹ́ẹ̀ yẹn? Lénìí lábẹ́òkúta lénìí, tẹ́ bá dé anybody tó bá ní owó, tó bá gbówó wá Abẹ́òkúta lénìí, àwọn kò rí jẹ, kò rí mu, kò rówó school, kò rówó ilé, kò rówó kégbá, kò ráwo lọ́ máa gbà tán. Báwo láyé yín ṣe rí bẹ́ẹ̀ yẹn? Tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo Christianity gbé ìlọsíwájú wá f'Abẹ́òkúta. Nílùú Abẹ́òkúta kan náà lénìí, mélòó yín lẹ rí owó pé ìyàwó yín ó ń bímọ o, ẹ dẹ̀ ń rí owó ṣèkẹ́ àwọn ọmọ bó ṣe yẹ? Mélòó nínú yín? Ó yá ẹja wa máa tọ̀ àwọn ọmọ Abẹ́òkúta ká tó wọn sílẹ̀ báyìí. Bóyá tí irú Christianity tẹ̀tẹ̀ ẹ̀gbà yẹn, bóyá tí n bá rí bí ìgbésí ayé gbogbo àwọn Christianity Abẹ́òkúta bá ṣe rí, bóyá mo lè gbé wá sí Ìpẹ̀rù. Mélòó? Káwa náà tiẹ̀ lè ní ìlọsíwájú bíi tiyín báyìí. Ìbéèrè ni mo béèrè, mélòó? Àṣé kí n ṣe Abẹ́òkúta tèmi lọ níjọ́ kìíní àná ni. Gbogbo àwọn kéréje, gbogbo páànì brown, àní níná lámọ́ láṣọ.
tí ìgbà rántí tí ìgbà gbàgbé eré abẹ̀yìn amọ́láṣọ àní ní iná níbẹ̀ níwọ̀n odindi ọ̀sẹ̀ kan báyìí wọ́n ní ṣe pín níbẹ̀ nǹkan tó ti ìgbà tí nǹkan ti tún ti fẹ́ rọjú díẹ̀ ni mò ń sọ yìí o lọ́dún náà lọ́hùn. I'm talking about nothing less than 15 years ago. Èmi lọ bá wọn kẹ́ mọ́ bẹ́ẹ̀ wọ́n bímọ mọ́ á lọ ṣọmúgọ̀. Ayé tiẹ̀ ti wá polúkú mo ṣojú ayé ìgbà táwọn sọ yìí lọ. Mélòó tìbí tó bá tiẹ̀ ní èèyàn gba nǹkan ṣebí ká yé ẹni wà ṣe kó lè nílò síwájú ni. Àtijọ́ táwa ti gba Christianity lórí ilẹ̀ wa àti Islam ìlọsíwájú wo la lè fọwọ́ kàn pé àwọn èèyàn wa gan tí wọ́n kàwé gan tí wọ́n ṣoríire nídìí ìwé kíkà yìí wọ́n ò fi sin ìlú gbogbo ọgbọ́n tá a gbọ́n gbogbo ìmọ̀ tá a mọ̀ gbogbo òye tá a ní tá a bá kúrò lórí ilẹ̀ wa a máa padà useless ni ìlú bòmí la máa lọ fi sìn mọ̀dí nítorí wípé ìpìlẹ̀ tiwa gangan tó yẹ ká mójútó àmójútó à ń bẹnu àtẹ́lù lójoojúmọ́ ilẹ̀ yẹn kò lè sàn wá a máa kọ́kọ́ mójútó tara wa náà nítorí tá ẹ bá rí eléyìí tó kàwé lórí ilẹ̀ wa ó gbúdọ̀ lọ fi sìn lóyìnbó ni tẹ bá rí eléyìí tó lówó lọ́wọ́ ó gbúdọ̀ lọ fi sìn ibòmíì ni tẹ bá rí eléyìí tó sọ pé òun lọ́pọlọ lórí kò lè lò lórí ilẹ̀ yẹn ẹ dẹ̀ gba Jésù jù ẹni tó ní Jésù lọ ẹ rí i pé Jésù ń run yín nínú ó ń bà ti yín jẹ́ ẹ gba Jésù ju àwọn tó ní Jésù lọ ayé yín kò bá standard àwọn tó ní Jésù ẹ gba ìsìlámù ju àwọn tó ní ìsìlámù lọ ayé yín kò gbọ́dọ̀ bá standard àwọn tó ní ìsìlámù kàkà káyé yín tún bá standard ẹ tún ń làkàkà lójoojúmọ́ gbogbo ìlàkàkà ìgbésí ayé yín ẹ ń gbé lọ Jerusalem ni tẹ bá ti ṣe mọ̀ wípé tí n bá fi owó tí n bá fi ra tíkẹ́ẹ̀tì tí mo gba visa mọ̀ pé ìlú yẹn gbogbo owó tíkẹ́ẹ̀tì mi ìlú yẹn ló máa fi lọ tún ṣe ìlú tí mò ń lọ yẹn owó tíkẹ́ẹ̀tì owó visa owó gbogbo ẹ̀ ìlú yẹn ló máa fi tún ṣe ó ti níbi tówó yẹn lọ nínú ẹkọ́nọ́mì wọn ẹ̀yin á wá fi ilẹ̀ tiyín tó lọ́ràá lẹ̀ ẹ wá lọ sí oko aṣálẹ̀ lẹ́ẹ̀ lọ ń wá orílẹ̀-èdè tó dáa bíi tí Ọlọ́run ti yín sọ̀kalẹ̀ sí. Ọkọ mi máa ń sọ kinní kan pé sórí nílé ayé yìí ẹlòmíràn máa ní kọ́lọ́run tiẹ̀ fún òun ní opportunity kóun tiẹ̀ lówó ó ní sórí àwọn tó bá sọ bẹ́ẹ̀ ní age of 30 age of 40 ó ní wọ́n sì lè máa rí sọ pé bóyá opportunity gidi ò tí ì wà ó ní ṣùgbọ́n àwọn tó bá ti ń lọ bíi 70 80 ó ní lọ wò wọ́n dáadáa opportunity ti wá wọn ò lò dáadáa ni ó ní ìgbà wọn ti dé Olódùmarè ti ṣíjú wò wọ́n ó ní nígbà yẹn wọ́n rí wọn lò dáadáa wọ́n rí opportunity yẹn báyìí wọn ò tẹ̀ èyí tó yẹ kán sáré mu sàlóògùn wọ́n fi lẹ̀ nǹkan tí ò kàn wọ́n ni wọ́n rán òun ló fà tó yẹ pé wọ́n ṣì ń lament at that age. Ìgbà mìíràn ọ̀rọ̀ wa ò lé ọpọlọ tó yẹ kẹ́lòmíì fi ronú òun ló fi ń tẹ ilẹ̀. Mo ṣe wà yìí àti ilẹ̀ mi ni mo ti wà very inquisitive àti ilẹ̀ mi ni wọ́n ti mọ̀ wípé ọmọ eléyìí ṣẹ̀dẹ̀ mọ́ pé ọmọ tó bá bẹ tó bẹ sọ̀rọ̀ tó bẹ sí pé ká question gbogbo nǹkan ṣe mọ̀ pé nínú family o máa ní bí tiẹ̀ ṣe jẹ́ wọ́n máa wò pé kinní kan wọ́n máa ń sọ ní wọ́n á ní eléyìí bá ṣe ń wo ìhòòhùn ní òde bí ìlú o bó ṣe máa ń sọ nìyẹn ọmọ tó bá sharp láti kékeré wọ́n ti máa ń mọ̀ ọmọ yìí máa sharp ọmọ yìí máa ṣe
èmi ti máa question lo everything tí n bá rí báyìí màá máa bẹ̀rẹ̀ pé kí ló tí kìíní ṣe rí báyìí kí ló tí kìíní ṣe rí báyìí wọ́n á máa pe family meeting lé mi lórí pé ẹ máa gbọ́ nǹkan tọ́mọ lágbájá tún sọ ó máa tún béèrè báyìí eléyà máa sọ tiẹ̀ èmi máa dúró sáàrin family bá eléyà sọ tiẹ̀ pé ìwọ yìí ó dẹ̀ lórí láyà ó béèrè irú béèrè báyìí olórí láyà ó sọ orúkọ báyìí nítorí wípé Olódùmarè máa ń dá ọ̀pọ̀lọpọ̀ wa a kàn máa ń dédé yàtọ̀ ni bóyá àwa làwọn bàbá ńlá kù pọ̀nrín pọ́n gbá nítorí gbogbo nǹkan tá à ń rí ní ìsìn tèmi rí ní ìsìn ó máa strange lójú wa pé ìgbà táwa afayé lẹ̀ báyìí kò rí báyìí tẹ́lẹ̀ báwo ni gbogbo nǹkan ṣe wá dàrú báyìí ó máa ń jẹ́ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu fún wa tẹ bá bí ọmọ tí ọmọ yín tó bá béèrè ìbéèrè tó bá ti ń sọ̀rọ̀ bí àgbàlagbà tó bá ń ṣe nǹkan bí àgbàlagbà ẹ má rò wípé ọmọ yín ni ó jù yín lọ torí ọmọ yẹn ó ti wáyé rí ọmọ yẹn ó ti wáyé rí ó dẹ̀ mọ̀ wípé ńgbà ayé tóun kọ́kọ́ wá yẹn kò ń ṣe bóun ṣe fílẹ̀ rèé so tó bá ti rí spirit ẹ̀ máa question ẹ̀ pé kíní yìí ò ná máa kò yẹ kó rí báyìí spirit ẹ̀ ọ̀rọ̀ tèmi àti grandpa ń sọ lánàá náà nìyẹn náà pé spirit ẹ̀ máa gbọ̀rọ̀ pé báwo mo wáyé báwo láyé ṣe ti wá ṣé ní ẹnu ìsìn tí mo lọ tí mo sáré wá tí mo padà lọ tí mo tún ti padà dé ní gbogbo ẹ̀ ti bàjẹ́ tó yìí òun ni ọmọ yẹn ń rí bọ́ ọmọ yẹn náà ìgbà pé Olódùmarè ti fi gbàgbé sí kò lè sọ kò lè mọ̀ but something is not just right nítorí ẹ̀ ló ṣe máa wà inquisitive ló máa béèrè tó bá rí afẹ́fẹ́ tó fẹ́ á béèrè tó bá rí kinní kan tó lọ á béèrè pé gbọ́ gbogbo ilé ìwà àjẹlẹ̀ àìmọye ẹlòmíì tó yẹ kó dọlọ́mọ lénìí Christianity yóò jẹ́ kán dọlọ́mọ nítorí wọ́n ti ní tí Jésù ò bá ti lè ṣe àwọn ò yà kú bẹ́ẹ̀ ni ṣe lọ síwájú nìyẹn kéèyàn fojoojúmọ́ payín kéèké ṣaláìní ọmọ nítorí Jésù ẹlòmíràn nídìílé wọ́n máa ń ní owó nídìílé wọn ajé ti bá wọn múlẹ̀ wípé àrọ́mọdọ́mọ yín báyìí ó máa rajé jẹun ni kò ní lálàṣí owó ṣùgbọ́n àrọ́mọdọ́mọ yín tó bá wá máa bá ajé jí máa bá Jésù ọmọkọ́mọ tó bá máa bá jẹ́jí tó máa bá Jésù nídìílé yín nǹkan báyìí tó bá ti lè máa ṣe nídìílé òrìṣà ajé ìdílé yín yìí ọmọ náà tó tòṣì mọ́ láyé irú àwọn ọmọ bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ Jésù lẹ́yìn o àárọ̀ ò bọ́ tọ̀sán ò bá talẹ́ yóò lọ gba àwọn ní gbèsè ló fi sọ́rùn bíi tẹ̀ṣọ́ ara ìlọsíwájú tí Jésù mú wá náà nìyẹn àbí ìlọsíwájú kọ́ ẹlòmíràn nídìílé wọn àwọn baba ńlá kò pọ̀nrín pọ́n gbá wá yẹn ojójú wọn rí bí ìdílé wa yìí báwo lè ìdílé wa ṣe wá rí báyìí kí ló dé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kú ní kékeré òun náà wo lágbájá kó tó yẹ ọjọ́ báyìí ó ti kú èmi náà dẹ̀ ni mo ti ń tó iye ọjọ́ orí yẹn wọ́n á fọkàn kéjì wọ́n á gboko ariwo lọ wípé ìdílé wa yìí àwọn tí ń rí wípé àwọn ò kì í tó yẹ ọjọ́ orí báyìí àwọn fẹ́ máa dàgbà káwọn máa dògbó kí ni káwọn ó ṣe sí babaláwo ó bá dáfá yóò bá ní báyìí kásá báyìí káwùdì àwọn àrọmọdọ́mọ yín tí wọ́n bá ti lè máa ṣe bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ obì lásán ó lè jẹ́ omi lásán ó lè jẹ́ ọmọ yẹn tí wọ́n bá bí wọ́n gbúdọ̀ ṣòro lé fún a lè pẹ́ láyé Jésù ti gbé gbogbo ẹ̀ lọ ṣe lọ́ bá ń ikú wọ̀ọ̀wọ̀ nínú ìdílé ikú àìtọ́jọ́ àgàgà ìmí inú wọn tájé bá ti sọ wípé òun sọ̀kalẹ̀ sílé yìí ẹ ràjé jẹun ṣùgbọ́n ajé yìí tẹ bá ti ń ràjé jẹun àti máa pẹ́ láyé yín báyìí kásá báyìí káwòdì ìmí inú wọn wá lówó òkìkí wọn á tàn nígbà táwọn baba ńlá wọn ti bá wọn ṣe
pé ìdílé wa yìí a gbọ́dọ̀ tòṣì mọ́, a gbọ́dọ̀ máa dẹni yìí láwùjọ. Ọmọ náà á kàn dédé kú pì nígbà tẹ́yẹ̀ bá ti ṣe mọ́. Ẹ máa lówó, ẹ máa lókìkí, ẹ ní tọ́jọ́ ni. Kò sì sí Jésù ò lè sì lè bá yín ṣe. Irú ìlọsíwájú tí Jésù mú dé wá fún yín náà ni. Àbẹ́mọ̀ wípé kálukú ló ní tiẹ̀, kálukú àbí tiẹ̀ lára ni. Tìdílé tèmi wà ń bẹ̀. Tí n bá bèrè lọ́wọ́ àwọn àgbààgbà mi pé ìgbà tí mo lọ, mo bèrè lọ́wọ́ ìyá àgbà mi kí ló ń ṣe nídìílé wa, ó sọ gbogbo ẹ̀ fún mi. Kí ni ṣíṣe, kí ni àìṣe, gbogbo ẹ̀ pátá ló sọ fún mi pé rárá, eléyìí ò sí ńbẹ̀, eléyìí wà ńbẹ̀, eléyìí ò sí ńbẹ̀, eléyìí wà ńbẹ̀. Ó yé mi yéké. Ibi tí mo ti wá nìyẹn. Ó dáa o, ó kù díẹ̀ káàtó o. Ibi tèmi ti wá nìyẹn, and I'm proud of it, and I will live by the rules. Káyé lè yẹ mí ni, kó lè sàn mí ni, kí ìgbé ayé mi lè nítumọ̀ ni.